èyí ni iye ìgbà tí ìjọba ìpínlẹ̀ Èkó ti wó ilé aráàlú láàrin ọdún kan sẹ́yìn. Àwọn olùgbé agbègbè Mọ̀kòkò nípínlẹ̀ Èkó ti gùnlé ìfẹ̀hónúhàn o lẹ́yìn tí ìjọba ìpínlẹ̀ náà wó àwọn ilé wọn. Nígbà tí wọ́n bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, àwọn èèyàn náà sọ pé láti òpin ọdún tó kọjá níjọba ìpínlẹ̀ náà ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti sọ àwọn di aláìnílé lórí mọ́. Àmọ́ ìjọba ìpínlẹ̀ ọ̀hún ti fèsì pé ìgbésẹ̀ wíwó àwọn ilé náà kì í ṣe láti gbógun ti àwọn aláìní tó ń gbé ní Màkòkò, àmọ́ ó wà fún láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn olùgbé agbègbè náà ni o. Ìjọba sọ pé púpọ̀ nínú àwọn èèyàn ọ̀hún ló ń gbé lábẹ́ wáyà iná eléyìí tó lágbára, èyí tó lè gba ẹ̀mí wọn láìpẹ́ ọjọ́. Àmọ́ ìjọba kò fẹ́ kí irúfẹ́ nǹkan báyìí wáyé ló ṣe tètè bẹ̀rẹ̀ sí ń wó àwọn ilé ọ̀hún o. Wàyí o, kì í ṣe Màkòkò yìí nìkan ní ìjọba ìpínlẹ̀ Èkó tí ń wó àwọn ilé lẹ́nu ọdún kan sẹ́yìn, èyí tó ń bí àwọn tó ń gbé láwọn ilé náà nínú. Ìwọ̀nyí làwọn agbègbè tí ìjọba Èkó ti wó ilé láàrin ọdún kan sẹ́yìn. Agbègbè Adẹ́nìjì sí Adelé, èyí tí wọ́n wó láàrin ọdún 2024 sọ́dún 2025. Láàrin oṣù kọkànlá ọdún 2025 sí oṣù kẹrin ọdún 2025 níjọba ìpínlẹ̀ Èkó wó àwọn ilé kan lágbègbè Adẹ́nìjì sí Adelé. Ìjọba sọ pé àwọn ilé tí kò bá gba òtẹ̀ ìjọba tó fi mọ́ àwọn ilé tí kò bá gbà mu èyí tí àwọn ọmọ gànfẹ́ ń gbé ni àwọn ń wò. Bẹ́ẹ̀ náà ni wọ́n tún wó àwọn ilé onípàànù tí àwọn èèyàn kan kọ́ sí abẹ́ àwọn afárá èyí tí àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá ń gbé lásìkò náà. Ìjọba tún ní òun wó àwọn ilé tó ń dí ojú àgbàrá kọjá. Adẹ́nìjì sí Adelé àti ọjọ́ ọba ni ọ̀rọ̀ náà kẹ́gbàgbàgbà jùlọ o. Lára àwọn ilé tí ìjọba tún wó ó ní àwọn ilé tó wà ní Ìkọ̀tà sí Lẹ́kì. Nínú oṣù karùn-ún ọdún 2025 ìjọba Èkó wó àwọn ilé kan lágbègbè Lẹ́kì sí Ìkọ̀tà. Kọmíṣánná fún ọ̀rọ̀ àyíká àti omi ọ̀gbẹ́ni Tòkunbọ̀ Wàhábù sọ fún àwọn akọ̀ròyìn lọ́dún náà pé ìdí ìgbésẹ̀ ọ̀hún kò ṣẹ̀yìn bí àwọn èèyàn kan ṣe kọ́ ilé sí agbègbè tí ọ̀nà ìjọba gbà kọjá. Lára àwọn agbègbè tí ọ̀rọ̀ náà kàn lásìkò náà ni àwọn ilé tó wà nílé ìgbé Ora Extension Estate, West End àti Megamond Estate. Màkòkò òun ni wọ́n wó lọ́dún 2026. Nínú oṣù kínní ọdún 2026 yìí ní ìfẹ̀hónúhàn bẹ́ sílẹ̀ láàrin àwọn èèyàn tó ń gbé ní Màkòkò lẹ́yìn tí àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó gbé ọkọ̀ wá láti wá wó àwọn ilé níbẹ̀. Ìròyìn ní nǹkan bíi 1,300 èèyàn tó ń gbé lágbègbè ọ̀hún ni yóò pàdánù ilé wọn látàrí ìgbésẹ̀ náà. Àwọn èèyàn ń fẹ̀sùn kan ìjọba Èkó pé ó wó ilé àwọn láì pèsè agbègbè míì fáwọn. Ìròyìn yàjọ́ fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pẹ̀ka, ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísí o. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ wa. Ètò tó ń lani lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.